a kú dédé àsìkò yìí o, a kú kó lè dá lágbára Ọlọ́run yóò dẹrùn fún wa láṣẹ lédùá. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun àmúdé sí ojú amóhùnmáwòrán yín láti ilé iṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 21 nínú oṣù kẹta ọdún 2024. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn alágbàtà epo bẹtiróòlù àti àwọn tí wọ́n ń ta afẹ́fẹ́ ìdáná tí wọ́n jẹ́ ti aládàáni lábẹ́ ọ̀brẹ́là Ipman àti Merman, àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n ti sọ̀rọ̀ bóde o pẹ̀lú ìdùnnú tòun ti ayọ̀ èyí tó gba ẹnu wọn kan wípé lórí ìròyìn kan eléyìí tẹni tó jẹ́ ọ̀gá àgbà nílé epo NNPCL ní orílẹ̀-èdè wa Nàìjíríà Mele Kyari tó sọ lọ́jọ́ Ẹtì èyí tó kọjá wípé iléeṣẹ́ ìfọ epo ti ìjọba èyí tó wà nílùú Port Harcourt yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láàrin ọ̀sẹ̀ méjì sásìkò sáwà yìí. Wọ̀nyí ni àwọn ìròyìn èyí tó dùn mọ́ àwọn alágbàtà epo bẹtiróòlù tó ti afẹ́fẹ́ ìdáná ọ̀hún tó dùn mọ́ wọn nínú wípé bí ìjọba àpapọ̀ bá lè mú ìlérí wọn ṣẹ tó ń ti ọ̀rọ̀ náà, á jẹ́ wípé epo yóò pọ̀ lọ́pọ̀ yanturu àti wípé yóò mú àdínkù bá iye tí wọ́n ń ta jálá epo bẹtiróòlù kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nípa ìdí èyí wọ́n ní ara yóò tu ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, Mele Kyari lọ́jọ́ Ẹtì tó kọjá ló sọ̀rọ̀ ọ̀hún níwájú àwọn ìgbìmọ̀ kan èyí tí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n gbé kalẹ̀ èyí tó ń ṣèwádìí nípa dúkìá ìjọba pàápàá jù lórí àwọn iléeṣẹ́ ìfọ epo èyí tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí Mele Kyari ti ní iléeṣẹ́ ìfọ epo Port Harcourt ìlú Òwèrì. Ó ní àwọn méjèèjì yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní kòpẹ́kòpẹ́ yìí. Ó ní ṣùgbọ́n èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Kaduna ó ní yóò tó oṣù kejìlá ọdún yìí kó tó di pé ìhùn bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ní báyìí àwọn alágbàtà epo bẹtiróòlù tó jẹ́ ti aládàáni Ipman àti Merman, àwọn méjèèjì àwọn ẹgbẹ́ méjèèjì náà ni wọ́n ní inú àwọn yóò dùn láti lè rí iléeṣẹ́ ìfọ epo tìlú Port Harcourt kó bẹ̀rẹ̀ iṣẹ́ o, kí wọ́n lè máa kó epo jáde ntòní tìkẹ́tìkẹ́ ntòní kẹ̀tíkẹ̀tí àti tìrọ́tìrọ́. Lórí àwọn àpálùpàdé àyípadà àti àwọn àtúnṣe tòun ti fọwọ́rẹ́ ilé èyí tí wọ́n mú bá ètò ìṣúná owó ọdún 2024 èyí tó ti ń dá rògbòdìyàn sílẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí pẹ̀lú ẹ̀sùn èyí tí àwọn aṣòfin àgbà tí wọ́n fi ń kọra wọn o. Ọ̀kan nínú àwọn ọmọ yìí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún tó kọjá tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra, eyín Peter Obi, òun ló ti sọ̀rọ̀ jáde o lánàá ti ṣọjọ́ Ajé Monday pẹ̀lú àwọn ẹ̀písítẹ́lì àkọlé ńlá kan èyí tó kọ sórí ìkànnì ayélujára X rẹ̀, níbi tó ti sọ wípé inú òun yóò dùn o bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n bá lè ṣe àmúlò àfikún eléyìí tí wọ́n fi kún ètò ìṣúná owó ọdún 2024 yìí káàrá dédé àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Peter Obi ní ó yẹ kí wọ́n lo ètò ìṣúná owó ọdún ọ̀hún fóun tó ṣe pàtàkì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní lára àwọn nǹkan èyí tó yẹ kó gbọgbẹ́ o kó sì mọ́ múlò fún àyà ìjọba àpapọ̀. Ó ní àkọ́kọ́ òun ni kí wọ́n rí dájú pé wọ́n lè ṣẹ́hun ìyàwògbẹ́. Ẹlẹ́ẹ̀kejì, ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ẹlẹ́ẹ̀kẹta, kí wọ́n rí wípé ètò ọ̀gbìn ní ilẹ̀ yìí òun náà ó fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ó ní bákan náà kí wọ́n má sì gbàgbé ètò ẹ̀kọ́, nítorí pé ọmọ tó bá kàwé tó ní ẹ̀kọ́ tó yè kooro kò ní bá wọn kópa o nínú àwọn ìwà búburú tó lè ta epo sínú àlá rẹ̀. Àwọn ọ̀rọ̀ eléyìí tí Peter Obi tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ lánàá rèé. Bákan náà ló sọ fún àwọn ilé ìgbìmọ̀ aṣòfin
láti ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn lórí ohun gbogbo tí èèyàn yóò bá ṣe, nítorí wípé aṣiwèrè ó ń kó ọrọ̀ jọ láláìmọ̀ ẹni tí yóò lò ó. Ẹni tó jẹ́ alákòóso fún olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà ìlú Àbújá, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Rivers, Wípé ló ti sọ̀rọ̀ bóde o wípé olúìlú orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìlú Àbújá o yóò nílò owó tó tó 1.15 trillion naira fún àkànṣe ìdàgbàsókè láti mú àyípadà ìtọ́lọ́rìn bá olúìlú òtíṣe orílẹ̀-èdè wa Nàìjíríà ìlú Àbújá. Wípé èyí tó sọ̀rọ̀ náà lásìkò eléyìí tí wọ́n ní kó wá ṣàlàyé o lórí ètò ìṣúná owó tìlú Àbújá nìkan, èyí tó tẹ́ pẹpẹ rẹ̀ síwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ní orílẹ̀-èdè yìí. Níbẹ̀ ni Wípé ti tẹnu bọ̀rọ̀, ó ní olúìlú orílẹ̀-èdè yìí ó gbọ́dọ̀ gba ọ̀tun tòun ti àyípadà eléyìí tó lọ́rìn dáadáa, nítorí pé ibẹ̀ gangan ni àṣẹ ló ti ń kúrò lọ sí àwọn ìpínlẹ̀ yòókù jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bẹ́ẹ̀ náà sì ni ibẹ̀ làṣẹ ti ń jáde o lọ sí àwọn ilẹ̀ òkèèrè gbogbo. Ó ní nípa ìdí èyí wọ́n gbọ́dọ̀ mú àtúnṣe èyí tó jẹ́ wípé ibẹ̀ yóò dùn wò sójú o láti lè jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé lótìtọ́ àti lódodo òun gan ní olúìlú orílẹ̀-èdè Nàìjíríà. Wípé èyí tó bẹ̀rẹ̀ sí ní gé owó ọ̀hún wẹ́lẹ́wẹ́lẹ́, èyí tó sọ̀rọ̀ nípa àwọn àkànṣe iṣẹ́ ojú òpópónà tó ń ti àwọn iná àdúgbò tá a mọ̀ sí street light. Bákan náà ó ní wọn yóò ṣe àwọn ìloro kan èyí tí ó jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀, tó ń ti àwọn àkálẹ̀ èyí tó ń ya àwòrán tá a mọ̀ sí CCTV, tó ń ti àwọn nǹkan mèremère mìíràn èyí tí wọ́n fẹ́ ṣe sílùú Àbújá o. Gẹ́gẹ́ bí Wípé ti sọ̀rọ̀ náà, ó wá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà owó kan èyí tó lé ní 400 billion naira ó ti wà ní ilẹ̀ tó jẹ́ bí gbèsè tí wọn yóò sọ fún àwọn ilé-iṣẹ́ ìkan èyí tó ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí, tí wọ́n sì ti ṣírò owó ọ̀hún mọ́ owó èyí tó gbé síwájú wọn o. Èyí tí àpapọ̀ ètò ìṣúná owó náà tó ń lọ sí 1.15 trillion naira, gẹ́gẹ́ bí Wípé bó ti sọ̀rọ̀ mú lánàá nílùú Àbújá níwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ilé-ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkó tó kalẹ̀ sílùú Ìkẹjà lánàá ti ṣe ọjọ́ Ajé Monday, ìní wọ́n ti ju arákùnrin olè alọ́kọ́lóhun kígbe tí ń ṣe àfọwọ́rá ohun tí kìí ṣe tirẹ̀ kan ni wọ́n ti fi sí ẹ̀wọ̀n ọdún 38 báyìí, 38 years in prison, wípé kó máa lọ síbẹ̀ láti lọ rí jẹ oúnjẹ ọ̀fẹ́, aṣọ ọ̀fẹ́, ilé ọ̀fẹ́ sí ìjọba lọ́rùn látàrí ìwà olè àfọwọ́rá èyí tí arákùnrin ọ̀hún tó wù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde, arákùnrin olè abojúbòǹkowóńko alọ́kọ́lóhun kígbe ọ̀hún, Adamu Francis, èyí tí wọ́n fi sí ẹ̀wọ̀n, òun ni ó ja arábìnrin kan lólè tí orúkọ arábìnrin ọ̀hún jẹ́ Àjọkẹ́ Ìyásù. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ nílé ẹjọ́ náà, wọ́n ní Adamu Francis òun ló gba àwọn ohun èlò èyí tó jẹ́ ti arábìnrin Àjọkẹ́ ọ̀hún bíi owó èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà 50 náírà, 50,000 naira, ẹ̀rọ alágbèéká owó iyebíye, ATM card. Bákan náà ló gba ẹ̀gbà ọrùn tó jẹ́ góòlù àti àwọn nǹkan mìíràn pẹ̀lú irin lọ́wọ́ àti ohun ìjà eléyìí tó lè pààyàn tí wọ́n ní Adamu Francis ó mú dání tó fi dúkokò mọ́ arábìnrin ọ̀hún tó sì gba gbogbo nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Gẹ́gẹ́ bí adájọ́ ilé ẹjọ́ náà, Oyíndàmọ́lá Ọ̀gálà, èyí tó korò ojú tòun ti ẹ̀sùn mẹ́ta èyí tó kà sí Àdàmú lọ́rùn. Ó ní lákọ̀ọ́kọ́ ó ní ẹ̀sùn ìdígunjalè, ẹ̀sùn dúkokò mọ́ni àti dídà àlàáfíà agbègbè láàmú, èyí tí Adamu Francis àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ní àwọn yòókù wọ́n ti nà pápá bora, ó ní tí wọ́n jọ wù. Gẹ́gẹ́ bí ìròyìn ti ṣẹ̀ síwájú, ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n ló ṣẹlẹ̀ lọ́jọ́ 12 oṣù karùn-ún ọdún 2020 ní agbègbè Ògùdù bus stop ní Ọjọ́ta ní ìpínlẹ̀ Èkó lọ́wọ́ bíi aago 6 àárọ̀ ó kọjá ìṣẹ́jú 15 lásìkò tí arábìnrin ọ̀hún tó ń lọ bí iṣẹ́ òòjọ́ rẹ̀ láàárọ̀ ọjọ́ náà ni wọ́n ní wọ́n hùwà iṣẹ́ ibi náà. Ṣùgbọ́n nínú àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ibi ọ̀hún, ọwọ́ tẹ Adamu Francis. Ní báyìí wọ́n ti gbé góòlù ẹ̀wọ̀n ọdún 38 kan lọ́rùn láti lọ́ọ́ máa rí jẹ ìgbáládùn oní aláìlójọ́ sí ìjọba lọ́rùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún
bó ti wáyé lánàá ní ìpínlẹ̀ Èkó. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin tàkasùfé Afrobeat ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido, òun mà ló ti fọwọ́ mẹ́wàá gbáyà wípé àyà tóun fọwọ́ gbàyè ẹran ní èsì egungun o, wípé òun gan-an lolórí àti aṣíwájú àwọn tí wọ́n ń kọrin Afrobeat ní àgbáńlá ayé báyìí. Gẹ́gẹ́ bó ti sọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún un ní orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Amẹ́ríkà lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò, ní ẹni tó jẹ́ atọ́kùn ètò ọ̀hún sọ wípé bá àbá ní parọ́ tara wa o, ó ní Davido ó jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ń kọrin Afrobeat pàápàá jù torí rẹ̀ lékè lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Níbẹ̀ ni Davido ti já ọ̀rọ̀ òun gbà àwọn atọ́kùn ètò lẹ́nu wípé point of correction bá àṣà lédè ìbò, ó ní kì í ṣe orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan lòun ti jẹ́ aṣíwájú fún àwọn tí wọ́n ń kọrin Afrobeat, bí kò ṣe wípé ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńlá ayé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó ní òun ni ẹni tọ́lọ́run gbé dáúlà fún tóun sì ń lo dáúlà òun àdójú alẹ́ nìyí. Ó ní aṣíwájú ni òun, ọ̀gá ni òun nínú àwọn tí wọ́n ń kọrin Afrobeat ní àgbáńlá ayé o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òun ti di ariwo lórí ètò náà ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wá Davido lẹ́nu tó ti fọwọ́ gbáyà, ó ní ó dá òun lójú gbangba wípé wọ́n bá ní kí wọ́n máa mú ení èjì ẹ̀ta kò sí ẹnikẹ́ni yòó tí wọ́n ó mú síwájú òun bí kò ṣe wípé òun gangan lẹ́ni àkọ́kọ́ èyí tó gbé orin Afrobeat òun lárugẹ tó sì ń gbayì lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé òun gan láṣíwájú wọn. tó ẹ̀yà ara ìròyìn Feli-feli kì í jù báyìí lọ láti ilé iṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ tòrò ìmí. Mo gbà á ládùúrà wípé ilé ò ní ilé wa, ọ̀nà òní náà wá o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.